tí wọ́n pe ṣéwù lápèjúwe kí ní ìyàtọ̀ ẹni tí pe bọ ọ̀rọ̀ tí ń sọ yìí tí bá bẹ̀rẹ̀ sí ní musafu wa nísìn ẹni kíni tá a bá wà ní adúlá kàdíríyà tí wọ́n bá ń pè jẹ́ra ni a ti fu aláìyá yàmọ́ làárú tí bá a níyà ẹ̀mí mẹ́rin kí wọ́n dákẹ́ èmi ọ̀lọ́ pẹ̀lú tàwásù yẹn ṣe bẹ́ẹ̀ ni mo bí ṣe bí ìmọ̀ràn yẹn kọ́dà rẹ̀ ti yẹn àyẹ̀bẹ̀ ni bẹ́ẹ̀ náà ni mo gbà tí bá gbọ́ yàṣẹ Ibrahim Gausu lílí wàrà àgísílì bìgẹ́sì kàfálímù náà tẹ́ǹfìlì kàrà èmi gbọ́ kí ló rẹ̀ jẹ́ ń gbọ́ ṣé Abdulkadi òun kò wí kí ló rẹ̀ jẹ́ ń gbọ́ ṣé Ibrahim òun kọ́ ló wí abẹ́rẹ́jẹ́jì kò dáa kí ló ní sọ̀rọ̀ sí ṣe bá ayé rẹ̀ níbi kí ló ọ̀dà àníkéèyàn gbà wá kí ló ṣe ọlọ́run tó déèyàn àwọn òní pèsè òun ní mẹ́ ìwọ tó ń pèsè òun lọ́kùn tí wọ́n máa pè ìwọ náà ìdí kú tó ń jìyà ń sáré. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. An fi dédé àsìkò yìí a fi ń kíra wa a fi jẹ́ kó sọ ọlọ́run a fi bẹ̀ lọ́hùn kọ́lọ́n jẹ́ máa wà dáadáa ọ̀rọ̀ mi ò ní pọ̀ lásìkò yìí torí pé wọ́n kálukú lọ́run ló mọ̀ pé a ní nǹkan tá a wọlé ràn lọ́wọ́ tẹ́lẹ̀ tí pé ń tán ràn lọ́wọ́ yẹn iná ló yẹ kí gbogbo mùsùlùmí ó ṣe kíni o kájọ gbárùkù ti bóò ni àwọn ọ̀tá ìsìláàmù ò ṣe ní ṣe kíni wọn ò ṣe ní ráyè máa gba ara àwọn mùsùlùmí wọlé torí pé àwọn ọ̀tá ìsìláàmù tá a mọ̀ sáwọn ṣíà tí wọ́n fi al-Khalifatu Rabi' Ali ibn Abi Talib àfáàgbani tá jẹ́ fámílì ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n fi ń bojú wọ́n ti gbàbẹ̀ wọlé sọ́pọ̀lọpọ̀ àwọn ibi tá àrùn kan lè wọlé sí wọ́n wọlé sí ilé kí ńlá tó yẹ pé kò yẹ ká yọ ráyè wọlé ń bẹ̀ rárá abẹ́lẹ̀ bá dẹ̀dá wa kó jọ̀ọ́ kó má ṣe wá ní àkàsọ̀ àti okùnfà orí burúkú nínú sẹ̀mí ayé wa àti sẹ̀mí ayé ẹlòmí alákọ̀ọ́kọ́ kí n tó wọnú ọ̀rọ̀ kékeré tí mo kàn wá sọ Dr. Talha Ayilara tí wọ́n jẹ́ al-Imam al-Akbar fún gbogbo tí wọ́n ń pè ní Biladi Ògbómọ̀ṣọ́ pátápátá láìyọ̀bì kankanlẹ̀ ìmáàmù àgbànú fún gbogbo tí wọ́n ń pè ní Ògbómọ̀ṣọ́ alhamdulillah so nínú àwọn ìtàwọn èèyàn mọ̀ nípa bàbá yìí kó tó di kí wọ́n dé ipò ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí wọ́n wà yẹn déédéé bí wàásí wọn ṣe rí bí mímbàrí wọn ti rí nígbà tí wọ́n wà lábẹ́kúta gẹ́gẹ́ tó jẹ́ àmú ẹbọ láwọn agboolé ságboolé tó yẹ pé wọn ò fìgbà kan fi òòṣà lọ́rùn lẹ̀ bí wọ́n ṣe ń bá dá àwọn ọlọ́mbẹ̀nu tí wọ́n jíṣẹ́ ọlọ́run tí ọba lédà ọ̀ràn wọn sọ́nà tí máa kọ́kọ́ ran yín létí ni pé wọ́n pe kíní kan ní masuliyatul imama so torí pé ipò tí wọ́n wà àwọn èèyàn mú ìmọ̀ràn oríṣiríṣi wá ìmáàmù náà wọ́n dá wà lálẹ́ ìmáàmù náà wọ́n fa ń tọ́ lágbára so ọ̀rọ̀ yìí tó bá yẹ pé bí alẹ́ ọ̀la mo fẹ́ wá sọ tá a máa ṣe prógráàmù gẹ́gẹ́ ni ó ṣe é ṣe káfẹ́ lójú àmọ́ nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n ra lẹ́gò wọ́n fẹ́ wo àwọn tí wọ́n fọ́n jáde gẹ́gẹ́ bí ìṣe wọ́n kálukú sì fọ́n jáde lóòótọ́ tọ́rọ̀ bá jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tí ó jẹ́ asúlù ẹ̀sìn minal ma'lumi fi ddini bid darura tó bá ti tẹ́ pé olólùfẹ́ yín lọ sọ àwọn èèyàn mórí mùn òun ní sọ nǹkankan torí kí ni wọn ò fi ní sọ nǹkankan fídíò yẹn ṣẹ̀ṣẹ̀ tẹ̀mí lọ́wọ́ ni a sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́la nígbà tá bá fẹ́ wá sọ̀rọ̀ nípa challenge tí kan náà àwọn ọmọ wọn tí wọ́n challenge wa lórí hadithi wípé gbàtà nábì wà ní ipò ààrẹ tó kàn tó fi jáde láyé òun ọwá ní kán fún òun ní ìwé òun fẹ́ kọ nǹkan Umaru ọmọ Khattabi ọgbà àwọn tó fẹ́ fà nábì láàyè kán kọ́ fún wọn níwèé ó ní mo fẹ́ kọ nǹkan tó yẹ pé kò ní jẹ́ sọnù lẹ́yìn ìgbà tí ń bá lọ tán Umaru ọmọ Khattabi radiyallahu anhu kò wá gba kò fààyè ìwé yẹn ní kíkọ́ lẹ̀ fà nábì sallallahu alaihi wasallam so wọ́n tó challenge wa ọ̀rọ̀ yìí sì ní àwọn ọ̀tá ẹ̀sìn tán jáwọn Ṣíà ni wọ́n máa ń béèrè irú béèrè wọn nítorí pé ó yí àwọn afáàlù súnà kò dàrú wọ́n ti ṣàlàyé gbogbo ẹ̀ka lẹ́lẹ̀ abẹ́lẹ̀ wọn bá dé dáwà gbọ́nà tá a gbà lókùn lálẹ́ kìámà tí wọ́n sì kú sípò mùsùlùmí tí wọ́n kú bí aqidatin sahiha tí wọ́n kú ní ìjẹ́ mùsùlùmí gángan lọ́dà kò bá ní yọnu sí gbogbo wọn
ṣe rí responsibility ìmáàmù làwọn ń ṣe kí ni wọ́n ń pè wọn torí pé masuliyatul imamati fil islam taqa'u ala atiqil imam ọrùn ìmáàmù lọ́wọ́ o nípò tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ wà yẹn tí wọ́n bá máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn àwọn ọlọ́run ó bi kèésẹ̀ yìí náà sẹ́yìn lẹ́wà lórí ipò ní tẹ́ ẹ fi ń fún ọ nímọ̀ràn pé ẹyin ọ̀ṣẹ́ odidi phd ẹgbọ́rọ̀ phd sẹ́gbẹ̀ kan nígbà tí wọn ò tí ì di phd holder bí wọ́n ṣe ń ṣe wá sí wọn náà àmọ́ nítorí pé wọn ò dípò olúmú kò jẹ́ ẹ̀mọ́ wọn gbà náà nínú Abẹ́òkúta níbi tí wọ́n ti ń ṣe wá sí àwọn èèyàn mọ̀ wọn bẹ́ẹ̀ ìmáàmù yóò ṣe ìlànà pé alùsùnà lòun ìmáàmù yóò ṣe ìlànà pé sàlàfíyà lòun ìmáàmù yìí wọ́n ṣe ìlànà pé àtàrí lòun àtàríyà pé làwọn là wọ́n dúró lórí pé iṣẹ́ táwọn gbé dání mọ̀sùlùmíyà ńláńlá ni gbogbo àwọn tó yìí ti bàjẹ́ ńlẹ̀ Yorùbá tọ́lọ́run fi lè ní káwọn ó dérú ipò yìí. hadha ta'wilu ru'yaya min qabl qad ja'alaha rabbi haqqan wa qad ahsana bi idh akhrajani min as-sijn. gbogbo ẹni tí máa ń ronú pé tí n bá dépò kan nǹkan báyìí ni màá ṣe tó bá dépò náà tí bá ń rírú iṣẹ́ náà ṣe yóò máa dúpẹ́ pé hadha ta'wilu ru'yaya min qabl qad ja'alaha rabbi haqqan èèyàn la fi ń bá wọn dúpẹ́ o orí ibi tí wọ́n wà lánàá nígbà tí irùngbọ̀n wọn sì wà ń fífá orí ibẹ̀ náà wọ́n tún wà lónìí nígbà tí wọ́n padà fà níyàn irùngbọ̀n lẹ̀ nítorí pé Ànábì pàṣẹ rẹ̀ Ọlọ́run dákun má jẹ́ wọn ṣubú láíláí àlùbáríkà láyé tó bí Ọlọ́run. ìta wá sọ pé ń bẹ lọ́rùn àwọn ìmáàmù yìí qiyadatun nasi fi ssalah ìmá ṣáájú àwọn èèyàn kírun wal wa'z ìmá ṣe wáàsí wal irshad ìmá tọ́ àwọn èèyàn sọ́nà wa khidmatul mujtama ìmá ṣe bọ̀yí sin àwùjọ wal qudwatil hasana ìjẹ́ àwòkọ́ṣe eré yajibu ala li imami an yatahalla bil adli wat taqwa ọ̀ràn yẹn ni fún máàmù kó ṣe pé ní táàmù bá lọ́dọ̀ rẹ̀ ó náà ní al adl kó máa ṣe déédéé wat taqwa kó sì máa nípa Ọlọ́run wa an yakuna qudwatan salihatan lil musallin kó sì máa jẹ́ aṣáájú rẹ̀ aláwòkọ́ṣe eré fún gbogbo àwọn tí ń kírun lẹ́yìn rẹ̀ iṣẹ́ tí wọ́n gbélé ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ nìyẹn tí wọ́n sì gbọ́dọ̀ sọ pé àwọn ọ̀jẹ́ tí wọ́n bá fi lé láwọn ọ̀jẹ́ wọn dẹni ẹ̀kọ́ lọ́dọ̀ Ọlọ́run àtàwọn àti gbogbo ẹni tó wà nípò ìmáàmà táwa náà ń jẹ́ kan náà àwọn ìmáàmù tí wọ́n ìkànnì sí central kì í ṣe general central mosque ibi tọ́lọ́run tó ṣe fáwọn náà so tí wọ́n bá wà nípò ìmáàmù orí mímbàrí tí wọ́n wà nítorí ẹ̀ kí wọ́n máa ṣe ń bẹ̀ náà ni wọ́n ń ṣeun tọ́ba bínúkú ni ó bínúkú so ìjọ tí wọn náà bá gorí mímbàrí ìlú yín àbí tó bá gorí mímbàrí family house yín àbí tó bá gorí mímbàrí inú ilé yín àbí tó dákọ́ fúnra rẹ̀ máa pa àwọn èèyàn sídìí ẹbọ ńbẹ ó pàdé ọlọ́njọ́ kan torí pé ntọ́lọ́n sọ fún anáà ni pé wa qul i'malu fasayara Allahu a'malakum wa rasuluhu wal mu'minun ó wá ní thumma turadduna ila 'alimil ghaybi wash shahada fayunabbi'ukum bima kuntum ta'malun. so àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí mo sọ yìí iná ló ní àlàyé lábẹ́ o láwọn tí mo kà kalẹ̀ nípa yìí pé kí la ń pè ní al-qudwatul hasana kí la ń pè ní al-adala at-taqwa al-ilmu shari'i tá a gbọ́dọ̀ bá lọ́dọ̀ ẹni tó bá jẹ́ ìmáàmù yajibu an yakuna al-imamu aliman bi ahkami ash-shari'ati al-islamiyya ọ̀ràn yẹn nífẹ̀ẹ́ tó bá jẹ́ ìmáàmù kó mọ ìtàn ń pè lófin ìdájọ́ ṣẹ̀ríà ìsìláàmù tọ́lọ́ nítorí rẹ̀ dá tó torí ẹ̀ rán ànábì wa Muhammad ṣe torí pé iṣẹ́ àwọn ànábì Ọlọ́run ní gbogbo ẹni tó bá jẹ́ ìmáàmù iṣẹ́ àwọn ànábì Ọlọ́run náà wá jẹ́ o kò sí ntọ́ka wọn pa wípé kí wàá ní ọmọ tú nínú ẹ̀já lè lúgáwí kí ní ọmọ tú kí ni gbogbo mùsùlùmí ọgbọ̀yé ńlọkẹ́ni tó bá jẹ́ ìmáàmù tẹ́ bá wà nínú kíláàsì ẹ máa tú eléyìí o lọ́dọ̀ àwọn lúgà ntí ń túrè tẹ́ bá wà ní kíláàsì ni ìyá aláta ń bẹ ń jímà ìyá elépo ń bẹ ń jímà onírú ń bẹ ń jímà fọkànáìsà ń bẹ ń jímà ọlọ́kadà ń bẹ ń jímà onímíkírà àwọn oníkórókò egun wọn bẹ ń jímà tí wọ́n tó ń sáfù wájú ìtàwọn náà sì fi ń ṣe ríngì tó wọn ìlọ̀pọ̀lọpọ̀ àwọn orin tẹ́yìn lamẹ́ǹtì lórí ẹ̀ ìtẹ́ mi ṣe ríngì tó ń fóònù wọn àbí ìtẹ́ mi ṣe ti messages àtàwọn nǹkan míì kódà tí wọ́n ń gbọ́nú ilé ara wọn gan ìlọ̀pọ̀lọpọ̀ àwọn orin táwọn ò mọ kí ni ìtumọ̀ orin gangan. yá ṣe Ibrahim hàgà òṣù lílí wàrà yá ṣe Ibrahim ẹlòmíì sì mi ṣe ríngì tó ń dọ́là tí ó mọ̀ túmọ̀ rẹ̀ òkè mélòó láwọn máa pè kalẹ̀ pé orin yóò ọlọ tàbá fẹ́ tu ní lúgà ní kankankan ẹjẹ́ máa bọ̀ sí ibi ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ gan mo kàn fẹ́ léhun mo ṣe ní kalimatun tashji'iyya li sa'adati al-imam al-akbar li biladi Ògbómọ̀ṣọ́ saddada Allahu khuta'a wa hafidahu Allahu wa ra'ah
iṣẹ́ tí wọ́n ń jẹ́ ká máa jẹ́ lọ àníyàn wọn ni kí wọ́n máa yẹ̀wò kán sì máa wo kọ́mẹ́ǹtì àwọn èèyàn lórí pé wọn ò lágbèkalẹ̀ táwọn ọba lágbèkalẹ̀ wọ́tọ́ lágbèkalẹ̀ máa gbé kalẹ̀ nínú family house ti yín náà máa gbé kalẹ̀ nínú mọ́sáàsì dádì tiẹ̀ náà àbí mọ́sáàsì wọn náà bá wà táwọn bá ti sọ̀rọ̀ kan ìwọ náà gorí mímbà rí pé ọ̀rọ̀ yìí o ẹ̀yin máa ṣe kí ni o ẹ̀yin máa ṣe bọ́ lọ ẹ̀yin o ẹ máa gbé pèsè lọ ìwọ máa sọyún àmọ́ ibi táwọn wà wọ́n ṣe wọ́n pe kíní kan ní mura'atul waqi' lọ́dọ̀ àwọn afọ onífíkì ká wo kíní gbà ń sọ kíní ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ in ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ní pé ọba Àwùjalẹ̀ ti Jẹ̀bú ó ẹ̀sẹ̀ jáde láyé àwọn oníṣẹ̀ṣe dẹ̀ ń parapòrò wọ́n dramatize orí ibú ara tiwọn lọ́wọ́ àwọn nǹkan tá a lè fi kojú oníṣẹ̀ṣe ó wà nù tá a gbọ́dọ̀ fi tá a fi ń jà lọ́wọ́lọ́wọ́ ẹni àwọn nǹkan tá a gbọ́dọ̀ fi kojú mùsùlùmí tó náà lọ ń lọ́bì lọ́dọ̀ wọn tó láwọn mùsùlùmí la ilaha illallah àwọn mùsùlùmí náà ń bẹ lábẹ́ àwọn oníṣẹ̀ṣe tí wọ́n jọ ń pín oògùn lò láàrin ara wọn inú ẹ̀yìn àfáà àwọn mùsùlùmí ń bẹ lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe ẹ̀yin lè jẹ́nu wọ́n tọrọ láwùjọ ń bẹ nu yín tẹ̀ ń fi sùfíà bojú tó yẹ pé olóògùn hanran nìyí olóògùn hanran ọ̀rọ̀ ọjọ́ mi wá lélẹ́hùn ẹ wá jábọ́ síbi orin ẹ jábọ́ síbi orin ní tí ó dàrú ara ṣé ọkọ rí orin gangan ṣérú orin míì sẹ́yìn pé orin tí wọ́n ń sọ lọ́wọ́ ibi ni mo kàn ra jọ́ọ̀tì àwọn nǹkan tí mo kàn fẹ́ wá sọ mo kàn ra jọ́ọ̀tì ẹ̀ síbi ìsìn nígbà sùkò pẹ̀lú ògùn ọlọ́sẹ̀ nǹkan ní tí wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ yìí tó ń kálukú jáde ṣe rí ẹni tó jẹ́ kí ọ̀rọ̀ mi ó tún fẹ́ dẹ̀ díẹ̀ nígbà tí mo wo fídíò àfọ onímọ̀jẹ̀sìn torí wàá gbọ́dọ̀ ní nsọ́f inú fídíò wọn mo ṣe rí tọ́píìkì wọn tí mo wo fídíò wọn wọn ò tẹnu bẹ́ẹ̀ nìkankan kódà wọ́n tún tẹnu pé ibi tó yá wọn mọ́ níbi ìmọ̀ ni o làwọn fi dá sí o tó yẹ pé bẹ́ẹ̀ yẹn lẹ ṣe ń àdírẹ́sì àwọn tí wọ́n bá ń sọ̀rọ̀ nínú àwọn tí wọ́n wà nípò gíga tó sì jẹ́ yí pé ní gbogbo yín náà lẹ máa fi ṣe wáàsí tẹ́ máa gbé fáwọn ọmọ yín tí máa ṣe wáàsí ń pé gbogbo ẹni tó bá ga ẹ̀yin ò fẹ́ kí wọ́n ṣe kí ni o kí wọ́n jábọ́ ní rẹ́ nìkan tó wà nírú ipò tí máàmù Ògbómọ̀ṣọ́ wà ń irú ipò tí wọ́n wà gẹ́gẹ́ náà ní máàmù Ìbàdàn tò ní ń bẹ́ o irú ipò tí wọ́n wà ní máàmù Ọ̀fà tò ní ń bẹ́ o irú ipò tí wọ́n wà ní máàmù Àbújá tò ní ń bẹ́ o irú ipò tí wọ́n wà ní máàmù Ìlọrin tò ní ń bẹ́ o irú ipò tí wọ́n wà ní máàmù Lagos State tò ní ń bẹ́ o tí ó sì ń kẹ́kẹ́ tí wọ́n fi jọ jura wọn lọ́jọ́ orí lọ. irú ipò nkankan náà ni gbogbo wọn jọ wà tàbá ń sọ̀rọ̀ ipò ní mọ́nsíp tí gbogbo wọn jọ wà tá a máa bẹ lọ́n kọ́lọ́ méje kankan náà àwọn tá a kà kalẹ̀ yóò jábọ́ tá a sì máa bẹ lọ́n kọ́lọ́ ní wọn látúbọ̀ tán rí òkè ó sì wá jẹ́ pé tẹ́ bá ti lè gbọ́ nkankan lẹ́nu Máàmù Ògbómọ̀ṣọ́ ọwọ́ ìpọ̀rọ̀ wọn máa jọ tàwọn ahlu sunna ní ti ń bí yínú náà ọwọ́ ìpọ̀rọ̀ wọn máa jọ ọ̀rọ̀ àwọn sàlàfíyà àwọn tí wọ́n ń tú ọ̀rọ̀ ala manhaji sàlàfì as-salih lójú ojú kan náà bó ojú wo làwọn sàhábà fi wọ̀rọ̀ ojú wo làwọn tábìín fi wò torí pé njẹ́ ń pè ní manhaju as-salafi as-salih ẹ jẹ́ wá máa bọ̀ torí àsìkò tí a tún máa jáde tó bọ̀ ó ní ya Rasulallah khudh bi yadi wa fatadarakini wa anta abi anta ya mukhtaru mustanadi wa ilayka al-yawma munqalabi orin náà lọ sí ń lọ lẹ́bẹ̀ àwọn àkọ́kọ́ padà sígọ̀ tó rìn bá wà sáàtún láwọn orin míì táwọn náà tún gbé orú ojú báyìí wá àti irú ohun báyìí yàtọ̀ sí waznu tí waznu kan yàtọ̀ wọn là rí o àrí orin kan tán pè ní orin ya imam ar-rusul táfà àtọkàn sọ pé ya imam ar-rusul ya sanadi anta babullahi mu'tamadi fabiduniyaya wa akhirati ya rasulallahi khudh biyadi abandiyun humbe afaka náà tún kọ̀ọ̀kan tó ní wàhá ànà ya mukhtaru jí ìtúkà ṣàkíyàn hawaya wa shaytani wa nafusi àwalẹ̀ ọ̀fọ̀ ó ní wàhá ànà ya mukhtaru ó ń pè ànábì ń bẹ̀ ni pé wàhá ànà èmi ò ya mukhtaru ìwọ náà Muhammad jí ìtúkà mo dé sọ́dọ̀ rẹ ní ṣàkíyàn lẹ́ni tó wá rojọ́ fún ọ ṣé ẹmẹ́rì tọ́lọ̀ fi ní ẹ lọ rojọ́ fà nẹ́bì ẹmẹ́rì wá pé tá nẹ́bì bá jáde láyé ẹ lọ rojọ́ fún ẹmẹ́rì rẹ̀ wánú alukur'an ẹ sì mẹ́rì rẹ̀ wánú súnà gbogbo tó ń kálukú yẹn ọmọ sáyé lọ gbé múnjídù ẹ lọ máa fi dictionary rọ́ọ̀nù àwọn mùsùlùmí yẹn ẹ ọpọlọ yín ò tí ì pé tán yẹn ni ẹfẹ́ bá mùsùlùmí tí ọ̀lọ́ lé kí ó sọ̀rọ̀ ẹ wá ní ẹ padà sínú múnjídù padà sínú kíníkan tíra kíníkan ẹ padà sínú alukur'an tí mùsùlùmí fẹ́ gbọ́
ẹ sì padà sínú hadith anabi wa Muhammad tí mùsùlùmí fẹ́ gbọ́. Ya Rasulallah àfi tẹ́ ẹ bá parọ́ tanra yín jẹ sẹ́ẹ̀rẹ́ ẹ jẹ́ kí n tró kíní ilẹ̀ kí n kàn fún yín kàjó kan kàjó yẹn ni pé lórí ọ̀rọ̀ Ya Rasulallah yìí khudi bi yadi tẹ́ ẹ bá fẹ́ tu ìtọ́ bá fẹ́ tu nù yín bó ni bàbá Kabara tí wọ́n kọ orin gángan ṣe tu wọ́n ṣàtú lójú ayé wọn bí wọ́n ṣe tu ló yẹ kẹ́ ẹ ṣe tu tẹ́ bá fẹ́ ṣe ń sọ ẹ má lọ́gbọ́n orí torí pé bàbá Kabara tó ní orin yìí nígbà tí bàbá ń bẹ láyé látọjú ayé wọn náà ni wọ́n ti dragi wọn lórí orin tí wọ́n bá ti kàtí àdébẹ̀ ló ti kàtí àdébẹ̀ tí wọ́n bá ti kàtí àdébẹ̀ ẹnìkan ní nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dó ẹjọ́ ń bá wà ń bẹ́ẹ̀ bá mi wò ṣé nẹ́tíwọ́ọ̀kì yẹn dó bóyá ti nẹ́tíwọ́ọ̀kì yẹn nìyẹn bóyá ni ò nẹ́tíwọ́ọ̀kì yẹn nìyẹn ni ò dó nẹ́tíwọ́ọ̀kì yẹn ni ò dó bí bàbá Kabara ṣe tú lójú ayé wọn nínú tíra àwọn lọ́yẹ̀ kẹ́ ẹ ṣe wá kàkẹ́ tú pé à ní tí bàbá ń sọ rè wẹ́ẹ̀dì pé táwọn àfọ ní hadith bá sọ̀rọ̀ kan tó bá dàrú mọ́ àwọn tó yẹ pé wọn ò ṣiṣẹ́ mímọ̀ nílé kí wọn tó máa ní ẹ anu kọ́tílà náà ṣàpípa ní tú á wà lọ gbé jáde pé kí ni àwọn àfọ ní hadith tú anu kọ́tílà sí kí sì ní kọ́ta là ń tú alihamudulilayi sí ọlọ́run ní bàbá tí wọ́n tú sí pípààyàn àwọn náà ti padà tú sí bíbájà nísìn adúpẹ́ lọ́dọ̀ Allah aluma anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ bá ní gbé fídíò yìí dọ́dọ̀ àwọn ìkànnù àwọn tí ó fẹ́ jẹ́ kí n sọ lórí ọ̀rọ̀ gangan náà ń pè ní PhD Bube wọ́n pa àfáà yẹn ní Bube bóyá náà àwọn ọmọ sọ láti ní ọlọ́run wá ní káfáà náà ní PhD lọ́wọ́ fáàrí ti wá pọ̀ ju in tí wọ́n fẹ́ sọ lọ láàrin ìṣẹ́jú tí wọ́n fi sọ̀rọ̀ kò sí nǹkan kan tí ó yẹ kí wọ́n nánú ọ̀rọ̀ yẹn ju pé báyìí ni bàbá Kabara ṣe tú nǹkan wọn o masala yìí lóòótọ́ masala khilafiyya ni àtàwásólù bí nàbí sallallahu alaihi wasallam aw bi jaihi masala khilafiyya ni ìta ń pè ní pé yẹn di alákadá nìyẹn torí pé Bube yẹn alákadá ni àmọ́ wọ́n yí pé àfa ò pé mo ò sí wá ní máa gbóhùn náà nú ayé ọjọ́ fẹ́ dalẹ̀ rú díẹ̀díẹ̀ kò sọ́nà fún yín bẹ́ẹ̀ bàbá kẹ́ padà Ya Rasulallah mo pè wọ́ òjíṣẹ́ ọlọ́run munada harfu nida niya eléyìn ọ̀dàrú mẹ́ni kankan lọ munada ni sáà lè pe kinní kan wọn sọ pé ẹ lè pè yẹn lójú ayé rẹ̀ ṣebí ń tà ń lé àwọn ẹlẹ́bọ kú òsí náà nu pé wọ́n ń gbókúta lẹ̀ àwọn náà ń pe òkúta ṣebí ń tà ń lé wọn kú ń bẹ̀ sínú àbẹ́ àlúmọ̀ òsí pẹ̀lú mi ń tà ń lé wọn kú ń bẹ̀ sí náà nu wọ́n ń gbérin lẹ̀ wọ́n ń perin à ń sọ pé àwọn kan ń lọ bí sàárè wọ́n ń pe òkú tó wà nù sàárè ọ̀hún ṣebí tí táwọn yẹn ń lé àwọn tí wọ́n ń lé àwọn kan tí wọ́n fi ń pa àwọn kan ní kùbùrì yú náà ṣebí nu tí gbogbo yín náà sì wà nù wọn ìgbà tí kan nù yín lọ sí Baghdad àbílù kan ìlú Sheikh Abdul Qadiri tó lọ gbé aṣọ tí wọ́n fi bo sàárè Sheikh Abdul Qadiri bóyá photocopy ní ọbọ original ní tó lọ gbé wá ṣèmí gbà tí wọ́n gbé dé wọ́n ní ẹ máa fọwọ́ ra aṣọ yẹn la ẹ̀rí wo lọ bá kí pé tẹ́ bá gbé aṣọ òkú dé kẹ́ ẹ máa fọwọ́ ra la ẹ gbogbo yín ò sọ̀rọ̀ ńgbà náà gbogbo yín ò jáde ńgbà náà ó wá jẹ́ pé ńgbà tẹ́ bá ti rẹ́ni tí bá ń sọ̀rọ̀ tẹ́ wá gbóòórùn súnà lára rẹ̀ ẹ wá dìde súnà lẹ́fẹ́ bá jà ẹ̀yin dìfẹ́ǹdì àwọn bàbá yín ẹ̀yin dìfẹ́ǹdì àwọn àfáà yín kódà mo gbọ́ kan Yasalunaka mo gbọ́ fídíò tiẹ̀ náà tó náà ní orin nínú àwọn orin àbáláyé ẹ dákun ìgbà tí bàbá Kabara lè kọ̀yún lẹ̀ tẹ́ lè rẹ́yìn àwọn èèyàn máa dìfẹ́ǹdì ẹ̀ àwọn sàhábà wa ń gba ọ̀rọ̀ sílísílà ọ̀rọ̀ ń tẹ̀ ń wá tá a fi padà ń rí Al-Imamul Bukhari bá wa kó hadith jọ ẹ máa ń takò pé ẹ fẹ́ máa yọ láì fi inú Bukhari láì mọ nǹkan kan tẹ́ ẹ yọ lódò gbogbo yín ó sì dákẹ́ bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ most especially kéle máa jẹ́ ìtanijí fún àwọn ilé sọ láti gan tó ṣe pé nítọ́rọ̀ ọmọ bá ṣẹlẹ̀ tá a sì máa gbóòórùn mímọ̀ lára wọn dákẹ́ jẹ́ kí ló fà á wọn ò fẹ́ kí wọ́n sí wọn mọ́nú àwọn alábòsínú gbà àmọ́ tọ́rọ̀ mi bá ti wá ṣẹlẹ̀ láwọn ibòmíì ẹ àmọ́ fọ́n jáde àwọn àsọkúsọ tí báàrì sí ń sọ fídíò wo lẹ fi ń pè sákèésí àwọn àsọkúsọ tí àwọn Nakibul Ashraf ń sọ fídíò wo lẹ fi ń pè wọ́n sákèésí ẹ wá sọ ìgbésí ayé yín di ìntà Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi ṣèkìlọ̀ fún ayé pé ẹ má dàbí àwọn tó ṣe yí pé tí àwọn idha saraka fihimu da'if aqamu alayhi al-hadd táwọn ọ̀lẹ́bàjalè nù wọn gbé dájọ́ lé wọn lórí àmọ́ idha saraka fihimul qawi táwọn alágbára àwọn ọlọ́lá tí wọ́n bá ṣe tí ọ̀dá tàràkù wọ́n pàtì wọ́n ni ọmọ lọ irú ìṣesí ní lẹ́ ń lò Ànábì ni ya Fatima ìwọ ọmọ mi Fatima èwo ni ó lóore jù ní gbogbo wa sí Fatima sí bàbá rẹ̀ ó ní wọ́n ọmọ mi ìmẹ́lì máa ṣiṣẹ́ ni ó
iṣẹ́ ni wọ́n ní ká ṣe kìí ṣe ká máa wá tàwásùlù kẹ̀kẹ́ kalẹ̀ ìwọ tíṣẹ́ rẹ bá dọ́ ọ lójú ọ sọ fọ́lọ́run pé Ọlọ́run o mo bẹ̀ ọ́ ìwọ Ọlọ́run wọlá pẹ́pẹ́ fúrú mi sí ọ èyí tó bá tó bẹ́ẹ̀ nù yín bó ṣe yẹ kẹ́ ẹ máa ṣàdúrà tẹ́ bá fẹ́ fọlá nẹ́bì tọrọ gan bó ṣe yẹ kẹ́ ẹ máa ṣe ni pé Ọlọ́run wọlá àfẹ́ mi sáà nẹ́bì Muhammad ibẹ̀ làṣírí yóò ti tú. Innal muhibba liman yuhibbu muti'u ẹni a bá sọ pé a nífẹ̀ẹ́ sí bá a máa tẹ̀lé ni tẹ̀lé ànábì ẹ̀ ń tẹ̀lé Sheikh Abdul Qadiri tẹ̀lé ànábì ẹ̀ ń tẹ̀lé baba Kabara tẹ̀lé ànábì ẹ̀ ń tẹ̀lé Sheikh Ibrahim tẹ̀lé ànábì ẹ̀ ń tẹ̀lé Ahmada Tijani tẹ̀lé ànábì ẹ̀ ń tẹ̀lé gbogbo àwọn tí wọ́n ní àwọn Naqshbandi Sasiliya nkankan àtàwọn àwọn àfọ̀nsí àtànṣe ìfarahàn lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn lẹ́ ń dìfẹ́ǹdì àwọn lẹ́ ń tẹ̀lé tẹ̀lé ànábì Qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni ànábì lẹ́ tẹ̀lé Ọlọ́run tún sọ nínú suratu Muhammad ó ní wà nábì sọ fún wọn o ati'u Allaha wa ati'u rasula wala tubtilu a'malakum ẹ má bà sí ara yín jẹ́ iṣẹ́ tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń ṣe lọ́wọ́ nù adẹ̀bùkátà àrú wọn gbogbo ẹ̀yin tẹ́ bá lẹ́yìn náà gba PhD kí láǹfààní PhD yín búbé PhD búbé kí láǹfààní PhD yín ẹ wá sọ jáde ẹ bẹ̀rẹ̀ sí ní upload fídíò PhD búbé láti rú alẹ́ yìí màá play ẹni tí wọ́n ń pè ní PhD búbé o ń play fídíò wọn ní ìsìtẹ́ ẹgbọ̀n wọn yé o yẹ́gàn ṣe fáàrí inú fídíò yẹn ọ̀rọ̀ mímọ̀ bẹ̀gẹ̀ wọn ò rí yanjú ya Rasulallah mo pè wọ́n òjíṣẹ́ Ọlọ́run khudi bi yadi gbá mi lọ́wọ́ mú àwọn lọ wọn ń bọ̀ àkádà bìlìyẹ́dì àkádà ta ni ọmọ pé khudi bi yadi láti bí àkádà yà khudi náà ni òkè sí aláta lẹ́fẹ́ ẹ̀sẹ̀ máa sọ yún fún ẹ tún fún yà aláta pé ya Rasulallah mo pè wọ́n òjíṣẹ́ Ọlọ́run khudi bi yadi gbáwọ̀ mi mú òkè tó bá wá gbọ́wọ́ mi mú ibo ní mọ́wọ́ mi lọ torí gbogbo ntẹ́yìn náà dráàgì wọn fún ni pé ẹ wá sọ pé ń gbọ́wọ́ mi lókè òkè tánàbí bá wá gbọ́wọ́ yín mú sókè náà kan ní òmù lọ níṣẹ́lẹ̀ ní òmù lọ àbí òmù dó sójú kan khudi bi yadi ẹ wá jẹ́ tún dá yín padà ẹ pé mo ti mú ẹsẹ̀ orin kan wá ìgbà tí bàbá mufti ìmọ̀ bí wọ́n sì ń ka orin ìdìsín o ọ̀rọ̀ lóde mọ̀ kàn fẹ́ fi wọ́n ṣe rẹ́fúrẹ́ǹsì ni o bàbá mufti Diyari Ìlọríyà tán jẹ́ ti lọrin àwọn náà nírú Gawthawi yìí torí pé gbogbo àwọn orin báyìí ó ló kọ tẹ́ ń pe gbogbo àwọn orin báyìí náà àwọn orin àmì ìtún bẹ náà tẹ́ máa ń pe kinní kan látàǹsá ní àbí nǹkan tẹ́ máa pa àwọn ṣéwù pé ká má gbàgbé yà ibẹ̀ kọ́ mọ̀ ń bọ̀ wá bẹ̀. bàbá mufti nígbà ìmọ̀ bí wọ́n sì ń kọ́ dì sí ìmọ̀ o àmọ́ nígbà táwọn náà tí wọ́n sì yọ̀ǹgì jù bá ń lọ wọ́n ní mùkọ́dìmọ̀ kan tí wọ́n máa kọ́kọ́ kà àǹtàyà ẹ dákun tárìbìdé sí àlẹ́ àmọ́ ní máa ń gbọ́ kínní ẹ má wo bẹ̀ ẹ sá gbọ́ ní tí mo fẹ́ fàyọ ní ẹ wò tí bàbá mufti bá láǹfààní àti kíkíní tasíyan létí bí ṣe máa tasíyan létí ká má wo bẹ̀ èmi kàn fẹ́ lu nǹkan káwọn náà sì yọ àwọn kẹ̀kẹ́ kó ń bẹ̀ èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo wà nínú ẹni tí ń dìfẹ́ǹdì tí mo fẹ́ kà yìí mùkọ́dìmọ̀ tí mo fẹ́ kà yìí kódà tí àfa Harun ní Lagos State ń bẹ̀ tí wọ́n máa ń gbọ́rọ̀ yìí àbá àwọn àfa kọ̀ọ̀kan bí àwọn àfa Abdulbasi tọ́lásùn ń bọ̀ kọ̀dírí àlẹ́ tí mo dákọ̀ yìí àfa Haruna àwọn alùsùnà làwọn àfa àkọsí mọ̀ pé ẹ̀mí àwọn tí wọ́n lè tẹ̀sífà ọ̀rọ̀ inú ìgbà tí mo wọ Cairo gbàràn lọ́dún tí mo wọ bẹ̀ nínú àwọn fídíò tí mo máa ń wò tí mo sì máa ń ṣe kíni tí mo sì máa ń dìfẹ́ǹdì mùkọ́dìmà rẹ̀ ó ní mùkọ́dìmà àbá mufti Ọlọ́run bá ní tún mẹ́sẹ̀ wọn dúró dáadáa mọ́fì kẹkẹ sàláfíà wọn wọ́n á máa sọ pé àǹtàyà sídìkù yá mustanadi innani yáwó là áńtà kíní kan wọ́n á ní khuzibi àìdí lílé òun là yá sayyidi ibi tí mo bá lónà o wọ́n ní àǹtà ìwọ yá sídìkù mo pè wọ́n sídìkù yá náà ni yá Rasulullah tẹ́ ń sọ ẹ má fọkàn bá mi lọ àǹtà yá sídìkù yá mustanadi ìwọ olùfẹ̀yìntì mi ìwọ tí mo gbára mi lé so ìkan náà jáde ó ní ẹyin sáà lé lẹ́yìn tá a lè gbára lé ẹ̀yẹn lé lẹ́yìn tá a téèyàn bá wà láyé tó o bá gbára lé gan min babil akhdhi bil asbabi ni tawakkulu rẹ kò gbọdọ̀ kú lọ́dọ̀ Allah àmọ́ nítorí pé bẹ́ẹ̀ bàbá rẹ ló lọ àbí ìwọ tí ọkàn rẹ wá balẹ̀ pé nígbà bàbá mi ti ló lọ́gbọ́n tí n bá fẹ́ ṣe ìmọ̀ ṣe kí ni ìmọ̀ rí ṣe nínú fífi Ọlọ́run bàbá rẹ lè wà láyé kọ́ ọ má rí nǹkan kan ṣe fa àwọn èèyàn ń bẹ láyé tí wọ́n rẹ́ni fẹ̀yìntì lójú ayé bàbá wọn nẹ́rì nǹkan ṣe bàbá wọn kú táwọn ò rí nǹkan kan ṣe wọ́n ń bẹ dáadáa wa man yatawakkal ala Allahi fa huwa hasbuhu Ọlọ́run nìkan là á gbára lé tí ó tó yẹn lójú ayé Ànábì sallallahu alaihi wasallam
kódà ẹ lọ wo hijira tí wọ́n ṣe kúrò ní Mẹ́kà lọ Mádínà pẹ̀lú Abubakiri ta ni wọ́n gbára lé ń bẹ̀ Allah wọ́n wá lo al-akhdhu bil asbab ipe wà bílọ̀ ọmọ ọ̀rọ̀ èkìtì o wá pàdé wa nù Gari Thawri tó bá dojú ẹlẹ́ẹ̀kẹta wà wá àdáhù bí rahilataini ọ̀rọ̀ tó lánu ẹ má jẹ́ tí ìyá bẹ̀ ya Rasulallah mo kò wò òjíṣẹ́ Ọlọ́run khudh bi yadi gbá mi lọ́wọ́ mú fatadarakini mú mi lébá kíni ibi gíga ni ipò wo ni bàbá Kabara ń bẹ nínú àwọn tá a fẹ́ kẹ́ wá yẹn júnù ọjọ́ tí wọ́n ń kọ orin ipò wo ni wọ́n wà ipò ẹ má sọ fún mi pé bóyá fànáwù kan ipò wo ni wọ́n wà tí a fi lórin nílò yí pé àwọn ń ké pe ànábì pé bóyá nù nira kan o àbí nù tún pínpín kan o tí mo wáyé o ẹni tó lè yọ mí ń bẹ̀ náà lànàbì sallallahu alaihi wasallam ọmọ ìyá mi má jẹ́ wọ́n tọ̀ ya Rasulallahi khudh bi yadi huwa talabu li musa'adati wal isti'anati bin nabiyyi Muhammadin sallallahu alaihi wasallam kò síbi kankan tẹ́ fẹ́ pẹ́ sí ju pé bàbá Kabara ńgbà tí wọ́n ń kọ orin kana yatilubu ali musa'ada wọ́n wá ìrànlọ́wọ́ wal isti'ana wọ́n sì wọ́n wá àrànṣe pẹ̀lú tani bin nabi sallallahu alaihi wasallam pẹ̀lú annabi fi muwajahati amrin sa'ab alamari kan tó dojú kọ wọ́n tó lé ńgbà náà aw muskila abeyan face problem kan ni ma muyan ronú kan ru nǹkan teyan bá wà nu fe pepe kankan in tó kan yan lára annabi ni pé wà annabi o Ọlọ́run ní kí n tẹ̀lé ọ kul innama ana basharun mithlukum yuha ilayya annama ilahukum ilahun wahid kul innama aya Qur'ani nu tayina bá fẹ́ sọ̀rọ̀ ẹ má fa aya Qur'ani bá ki ara yín ni ẹ sì bá mi dáhùn ipò wo ni bàbá Kabara ń bẹ kan tó kọrin ṣe ń pa ara àwọn àfáà táwọn náà kọrú àwọn orin tó jẹ́ orin àwọn orin Gawthawu báyìí tó ṣe yí pé bóyá ìgbà tára ni wọ́n àbígbà tílẹ̀ fún pinpin mọ́ wọn ìní máa péjú akámọ́tò ọpá tó ń dákọ̀ lé kí ó kankan àmọ́ àwọn èèyàn ń bẹ tí wọ́n kọrú ẹ̀ dáadáa ọmọ ìyá mi bí tí mò ń lọ gangan torí àsìkò wọ́n ní wàhúwà ta'birun anil istighathati bihi ohun ya Rasulallah yẹn tí a bá fi pé bá ń pé ya Rasulallah kò sí tí ó tẹ̀lé ju ipe afẹ́ ṣe kí ni o al-istighathatu bihi afẹ́ kígbe gbàmí lọ sọ́dọ̀ ànábì ní mọ́mẹ́ntì yẹn ni wa talabu shafa'atihi a sì afẹ́ wá ìdírẹ̀bẹ̀ lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n ní yàrá al-ba'd àrínú apá kan wà fà anna hadha al-qawl pé ọ̀rọ̀ pé ká pe ànábì ní pé afẹ́ fi ṣe wàsílà wọ́n ní mashru' pé ọlọ́nà òfin ẹ̀sìn pé ẹni tí ó kú sí pẹ̀mí lálìkíámà bainama yara akharuna a sì ráwọn míì tó yẹ pé annahu qad yakunu fi guluwun aw shirk táwọn rí pé ìkọjá àlàré ẹbọ rẹ̀ li'anna al-isti'anata al-haqiqa nítorí pé ìwárànlọ́wọ́ ti tòdodo tó jẹ́ ti pàápàá takunu billah a gbọ́dọ̀ wárànlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹnìkankan tó jọ́dọ̀ Allah lọ jama ẹlòmí wà lè mọ̀ pé kí náà ń pè ní istighatha tá ń sọ yìí tá sọ pé tẹ̀lé ya Rasulullah fàtàdára kí ní gangan istighatha ni kò sí ń tẹ́lẹ̀ pé torí pé ńgbà tí bàbá Kabara ń bẹ láyé gangan tí wọ́n dráàgì wọn lórí orin gangan ìgbà tó padà yá bàbá náà padà yí wà fa anta àbí yẹn wọ́n yí sí fa anta akhi ẹ lọ wo sẹ́rù orin wọn àwọn náà yí kúrò nífà anta abi gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ nípa abi ọ̀rọ̀ abi yẹn ò tí kàn mí ni mo lè ya bẹ̀ lọ́la inshallah torí lè ìfẹ́ kí magribi ọkà mi máa ibẹ̀ mo yìí tó ní kíláàsì mi láago méje ọ̀hún náà lóyìí ti lò ìtànpé náà al-istighatha gbogbo ẹ̀yin olólùfẹ́ àtàwọn tó yẹ pé ní àwọn ọ̀lọ́lé kí ó ká má fi nǹkan kan dà wá láàmú Allahu ya Allahu ya Allahu ya malijali qasidi ya Gawthahu ẹnìkan ló ní á sọ̀rọ̀ lórí eléyìí so inú àwọn tí a fi máa bẹ̀rẹ̀ mọ́tíláwọ̀ orin wọn tí wọ́n kọ́ fi bẹ̀rẹ̀ nù àwọn nǹkan míì tí wọ́n fẹ́ máa kọ́ lábẹ́rẹ̀ ẹ má jẹun tí yà lọ wọ́n ní tá ń pè ní al-istighathatu talabul auni wan nusrati fi waqti shidda ìwárànṣe lásìkò tí fún pínpín dé báyàn lásìkò tí fún pínpín bá sì dé báyàn a gbọ́dọ̀ wárán lọ́wọ́ lọ sọ́dọ̀ ẹnì kankan àfọ̀dọ̀ Allah ẹ gbọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam
yóò sì pẹ̀ lálìkìyàmà pẹ̀lú ẹ̀rí tó dájú májẹ̀mú méjì sì ń bẹ tí ó fi sì pẹ̀ al-idhnu war-ridha ọba rẹ̀ dà ní ó yọ̀ǹda fún pé ó sì pẹ̀ yóò sì yọ́nú sí pẹ̀ man dha alladhi yashfa'u 'indahu illa bi idhnihi. ẹ gbọ́ ọmọ ìyá mi sáà lè fa nábì sàtẹ̀gùn tawassul masalatun khilafiyya lọ́dọ̀ àwọn afa ara àwọn kan tó sọ pé rárá àṣírí àwọn kan tó sọ pé rárá tawassul tá a sì ń sọ yìí ọlọ́run mo bẹ̀ ọ́ tawassul gẹ́gẹ́ nu ọlọ́run mo bẹ̀ ọ́ bijahi nabiyyika pẹ̀lú ọlá tó fún ànábì rẹ mo fà ànábì rẹ sàkàsọ̀ wá sọ́dọ̀ rẹ òun gẹ́gẹ́ ló jẹ́ masala khilafiyya o àmọ́ al-istighatha àwọn èsè masala khilafiyya o ó sì lè jáde kọ́ wa náà ẹjẹ́ sáré fún yín búgbé gbọ́ ṣé mo tiẹ̀ ní ń bí ọlọ́run òjé ní ń bí mo rò pé mo ní ń bí ni o kò sí ń bí ọ̀dà kò sí sky àmà ọ̀rẹ́sàlám àmà pàdé lórí ìyẹn lọ́la nù kò sí ń bẹ̀ ìrántí gbé sí ọ̀dà sọ̀wọ́n kálukú náà sá ti gbọ́ péjì búbé ẹjẹ́ wọn lórí fóònù ilé ìbóyọ́ wà ń bẹ̀ gbá mo gbọ́rọ̀ yẹn láàárọ̀ mo gbà ìmọ̀ láàárọ̀ pẹ́yìn ọ̀nà ẹ̀yin tẹ́ tún jálákadá wallahi azim àmọ́ ẹni tí ò jẹ́ kí n fẹ́ mọ tí ò fẹ́ kọ́ ní ìfẹ́ jọ́rọ̀ mi ó le òun náà ni àfọ onímọ̀jìsín ọ̀nà tí wọ́n gbà fi dá sọ̀rọ̀ kò dẹni kankan láàmú so lóòótọ́ wọ́n ṣe àwọn tàwí láti tí wọ́n lọ tí wọ́n ń bọ̀ àmọ́ torí pé jójú ọ̀nà wọn ká ní kí èso ojú ọ̀nà wọn ni ó súnmọ́ kí wọ́n mọ̀ bí wọ́n ṣe jàmá nínú orin kan náà bákan náà anta ya mukhtaru ìwọ anabi Muhammad inú orin kan náà ni o mustanadi ìwọ lólùfẹ̀yìntì mi eléyìí ò náà ara orin ni o mustanadi wa ilayka al-yawma munqalabi wa ilayka al-yawma munqalabi ibẹ̀ ni àfọlùmọ́ yìí sọ pé al-yawma ń bẹ̀rùn àlìkíyàmà ni ọmọ tú ẹ sì mọ́jà gbàgbé torí pé ńgbà tẹ́ ń sọ̀rọ̀ ìdọ́fà kíní gàgà nǹkan ẹ sọ pé wọ́n wà fi alifa àti láàmù jùrọ rẹ̀ ọjọ́ tọ́lọ́ ń sọ fún ànábì pé al-yawma haraka fatihu náà ní bẹ́ẹ̀ mansub al-yawma akmaltu lakum dinakum sẹ́yìn pé kèé sọ́jọ́ àlìkíyàmà ní sọ ọ̀rọ̀ tayé ni al-yawm anabi wà ní hajjatul wada sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn sahaba ní hajj kan tá anabi ṣe nínú gbèsè ayé rẹ̀ anabi wà ní ìwọ̀n kà á fún wa létí pé lónìí o akmaltu lakum dinakum islam yín ti parí o ọlọ́run ti yọ́nú sí islam lẹ́sìn fún yín tẹ́ gbọ́dọ̀ sí nǹkan mi wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islam dina lónìí akmaltu lakum dinakum àti complete ẹ̀sìn yín fún yín wa atmamtu alaykum ni'mati ìdẹ̀ra wa ti pé wa raditu lakumul islam dina àti ti yọ́nú sí islam fún yín ọmọ ìyá mi ẹ má jẹ́ wọ́n fi lúgà wọ́n má fi rọ́ọ̀nù ilẹ̀ yorùbá ẹgbọ́ ẹ̀sìn yé ẹgbọ́ ìsìláàmù yé anábìtọ́lọ́ rán sí wa ó ní la yu'minu ahadukum ẹnìkan kò létí ìdólùgbàgbọ́ òdodo hatta yakuna hawahu taba'an lima ji'tu bihi tó fi jẹ́ pé ní gbogbo tí ó jẹ́ fẹ́ẹ́nu rẹ̀ gbogbo tó ní nífẹ̀ẹ́nu gbogbo ṣètọ́nù ayé rẹ̀ yẹn yóò ju gbogbo ẹ̀ lẹ̀ taba'an tí ó máa fi tẹ̀lé lima ji'tu bihi ní tẹ̀mí ànábì mú wa kò sáàdì kankan tó sọ yí pé ní yóò máa fi tẹ̀lé ní tí Abdul Qadir bá mú wa àbí yóò máa fi tẹ̀lé ní táwọn àgbàfà kan bá mú wa taba'an lima ji'tu bihi ibi ànábì dúró sí làwọn ń pè yín sí kì í ṣe ibi ṣéwù kan dúró sí irú orin tó dá wàhálà lẹ́ nísìn ṣé ẹnìkan ṣéwù kan lọ́kọ́ kò sọ́ di dandan fún gbogbo aká ní bìlífù nú ẹ̀ wá ń sọ pé ní musalahatu sùfíyà ni àkíwá lọ́kàn tiwa sí gbogbo àwọn alọ́ta náà ní gbogbo wọn máa gbọ́ musalahatu sùfíyà yìí àní ẹ lo kódà wọ́n ń sọ nǹkan kan nínú fídíò yẹn máa wò pé wọ́n ní phd tí dr tọ́lá gbà àwọn dáòtù gbígbà rẹ̀ phd tẹ́yìn gangan gbà ara ayé gan dáòtù phd ọwọ́ yín torí pé kò sàǹfààní àtìrú yín bá wà ní phd order tẹ́ ẹ ní lọ́wọ́ tí islam ọ̀wá yẹ yín débi pé mọ̀ yí pé ní istighatha ní kéyìn ó ṣe ya Rasulallah tẹ́ ẹ̀ gbọ́ yé dì sí wàláhì ṣeré lọ gbogbo bí tẹ́ ẹ̀ ti lọ gba phd ni
UI ní Dr. Tolha ti gba PhD wọn UI ní Ìbàdàn bí University of Ìbàdàn kò sínú university tí a máa fi ojú rẹ̀ gbolẹ̀ kò sínú university tí a máa sọ yí pé ní wọ́n rún mọ́ ẹ máa bọ̀ ẹ wá ṣe findings ń bẹ̀ Dr. Tolha tún wá sọ ọmọ Ìbàdàn tá a sọ pé wọ́n fojú ọmọ Ìbàdàn wọ́n fi wò ó gẹ́gẹ́ bí àwọn ìlú mi ṣe lè wà tẹ́lẹ̀ ní ọmọ wa náà ni kò sí ń bẹ̀ PhD ní UI University of Ibadan wallahi ọ̀nà tẹ́ tún gbà sọ yẹn ẹ̀fín kéré UI tí wọ́n bàdàn ni kò sínú university tó kéré so tó bá yẹ pẹ́yìn fi ojú bí university tọ̀rọ̀ tí yín tẹ́ ti ń gba PhD ṣe rí tẹ́ bá fi ń wọ àwọn university yòókù ẹ̀ ti gbé gbági kìí ṣe bí UIMB ẹ̀ ń bá láyà kọ́ wá wọ̀ náà ń pè ní University of Ibadan bì aláwọn senior tí wọ́n ń ṣe lọ́wọ́ ń bẹ̀ bí Al-Mudir Ajigini ẹ̀bí wọ́n léèrè pé sọ rọrùn ẹbí wọn léèrè ẹwà ni wọn sọ pé kìnní kan ni wọn náà ṣe Arabic lèmi náà sì ṣe káwájọ tẹ́lẹ̀ kí lẹ́jọ́ ń tẹ́lẹ̀ ẹ̀ náà ti ń bẹ lọ́dọ̀ yín kan náà ti ń bẹ lọ́dọ̀ wọn ni kí lẹ́jọ́ ń tẹ́lẹ̀ ẹmú hálùkọ̀ kan wá nu àwọn àlàkọ́ tí yín tẹ́ ti ṣàlàyé orin gangan fún àwọn ọmọ tí ń tẹ̀lé yín rí àwọn ará ẹnìkan tó ta yín jí ẹ wà fò jáde kírú àwọn yẹ̀sà lúnákà náà wá ká máa sọ̀rọ̀ ẹ̀sìn kírú àwọn yẹ̀sà lúnákà olórin káwọn náà wá mọ láwọn ń sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ yìí ẹ rí i pé wọ́n kàn máa rùn yẹn pé kí lẹ sọ Islam lẹ Yorùbá dìgàn yẹ̀sẹ̀ alúnákà tó ṣe yí pé ọwọ́ stúdíò kò lè ṣe yàtọ̀ láàrin alhalfu bigairillah walhalfu billah ọwọ́ nù stúdíò yín sọ pé wàṣámùsì wàdùháhá tọ́lọ̀mọ́ ni rántí wálìkọ̀márì dà tàláhá wánàhárì dà jàláhá wàlẹ́ìlì dà yàgìṣáhá ẹ sì pé ìbúra nu tọ́ba adéda fi búra tó jẹ́ kó lọ nìkan ló ní kápá àti firú nǹkan bẹ́ẹ̀ búra nígbà tí ó wàá parí ní tó fẹ́ sọ òní àná ha kàn máríkàsì ní tó fẹ́ fàyọ náà nu o ẹ dákun sẹ́ǹpá ní àlìmúksámù àlè ní tá a fẹ́ búra lé lórí àwọn àfáà gbé ọ̀rọ̀ kalẹ̀ lórí pé tá a bá fẹ́ búra ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣe pé ní ó pàtàkì ta ló bi léèrè pé ṣé máríkàsì ni àbí kìí ṣe máríkàsì ó sì wọnú stúdíò ọkọrin náà jáde gbogbo ẹ̀yin tẹ́ ẹ fò jáde nísìn fídíò wo lẹ ṣe tẹ́ ẹ fi dá lẹ́kùn pé má sọ̀rọ̀ ẹ̀ má pé man halafa bi gairillah faqad ashraka gbogbo ẹni tí bá ń búra pẹ̀lú nǹkan míì nínú tọ́lọ́run bá dá tí ò fọlọ́run búra kìí ṣe mùsùlùmí sódìlì tí orin yẹn wà lórí ó wà káàkiri ń bẹ lórí gbogbo àwọn ọmọ markaziya nǹkan kéékèèké wọn ń gbé gbogbo ẹ̀ káàkiri lórí TikTok gbogbo àwọn náà jọ ń gbé káàkiri ńgbà náà a jẹ́ pé wọn ò kọ́ jìndòjìndò tí wọ́n ń pè ní Ìsìláàmù gangan níbi tí wọ́n ti kéwò. Zahirul kalam ojú tí wọ́n pe àfáà kan wọ́n pe mọ́sàbí kan ní mọ́sàbí àwọn Dawudu Zahiri Dawudu Zahiri kò bá jẹ́ hadithi báyìí tó bá rí hadithi báyìí yóò tú ní tó bá hàn Zahirul hadith ló máa tú ló jẹ́ kémi náà wá gbé wá pé fa Zahirul kalam tá a bá gbọ́ ọ̀rọ̀ ya Rasulullah tá a gbé wá síbi tí ó tètè yé gbogbo ẹni tí ọ̀lọ́ lé kí ó tí wọ́n bá tu fún báyìí lójú báyìí khatirun jiddan gbólóhùn yẹn ní agbára gan gbólóhùn yẹn wà khatir ó léwu gan fún mùsùlùmí láti hárú ẹ̀ sórí àfi tẹ́ ẹ bá parọ́ lókù ẹ bá máa tàwọn èèyàn jẹ àlìkíyàmù ń kálukú náà ló ti dé tán wàlákin mo ní ṣùgbọ́n o yahtamilu ta'wil ẹ ti ẹ̀ lérí yìí gẹ́gẹ́ bá àwọn kọ̀ọ̀kan nu yín ṣe ń yí wọn ni wà aqrabu ta'wil àmọ́ tó súnmọ́ jù tẹ́ bá fẹ́ yí annahu yaqsudu yawm al-qiyamah wa laysa al-an ibi tẹ́ yìí sí náà ni pé ọjọ́ àlìkíyàmà ni bàbá yẹn gbà lérò pé wa ilayka al-yawma munqalabi okay ó ti wá dá àlìkíyàmà wọn náà tán à ń bọ̀ wọn ni wa hadha al-qawl ẹ̀ wá rọ̀rọ̀ yìí yahtamilu annahu fi dunya a tún lè gbé sí pé ìtumọ̀ rẹ̀ ihtimali mọ̀ ń sọ lọ́wọ́ yìí o ihtimalu méjì tí orin ní nánu ihtimalu alákọ̀ọ́kọ́ oníkéyàn sọ pé bẹ́ẹ̀ wà báyìí o alikiyama ni wọ́n fi ń ṣe tàdọ̀rọ̀ àti kalẹ̀ fún pé wà nábì tí má ti fẹ́ gun afárá sírátì lálikiyama di mímú mọ́jẹ̀ ń jábọ̀ jólíwò jẹ́ ẹni tí ó sì pẹ̀mí o bẹ́ẹ̀ wọ́n ń ṣe tàdọ̀rù eléyìí wọn kalẹ̀ wal ihtimalu thani oníká sọ yìí pé annahu yahtamilu annahu fi dunya ká sọ yìí pé ní wọ́n ń pe ànábì pé láti wá fọwọ́ àwọn sókè gẹ́gẹ́ bá a ṣe rí nínú mùkọ́dìmà bá mufti pé khuzibi àìdí gbọ́wọ́ mi méjèèjì mú lílì ọ̀la kí n lè bá a lọ sókè kí n lè sí kí ni o kí n lè bá a máa lọ sókè yá sayyidi wọ ọ̀gá mi ta ni wọ́n sì ń pè ń bẹ́ẹ̀ yá Siddiq
anta ya siddiqu ya mustanadi khudi bi aidi lil ula ya sayyidi wọ́n bá ní ń bá lọ́n bá débi waftahu li baba fadkhulu bikum ẹ̀yin sì fẹ́ wọnú ilé àmọ́ mo fẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn kẹ́ ẹ lè mọ bí ìtẹ́ bá fẹ́ túnṣe ẹ túnṣe ìtẹ́ bá fẹ́ túnṣe ẹ mọ́ tiẹ̀ lòmíì sínú bẹ̀ nítorí àlìkíyàmọ̀ ara yín gẹ̀gẹ̀ torí wọ́n dá àlìkíyàmọ̀ gbogbo àwọn tẹ́ ẹ bá sọnù gbogbo àwọn tẹ́ ẹ bá dorí wọn rú Rabbana ni wọ́n máa sọ lálìkíyàmọ̀ pé wọ́n Ọlọ́run inna ata'na sadatana wa kubara'ana fa adalluna sabila àwọn èyí ni wọ́n ti àwọn péjì búbé ni wọ́n tutùkútù fún aláyé o láfi sọnù o Rabbana atihim di'fayni min al-'adhab wal'anhum la'nan kabira ẹ̀yin lẹ́yìn tú bẹ́ẹ̀ ọmọ kan bẹ ní Ṣakí ìmọ̀kọ rẹ̀ ni ọmọ kan bẹ ní Ṣakí kí mo fẹ́ fọkọ rẹ̀ ṣe ń bá rántí okọ rẹ̀ tóun sọ pé tí èèyàn bá sọ pé ya Allah àti tí èèyàn bá sọ pé ya Sheikh Ibrahim ó ní túmọ̀ kan náà ni gbogbo yín ṣe sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ náà abẹ́ sọ pé ẹ̀gbọ́ngbà náà kíní kan kí wọ́n kókọ ọmọ Ṣakí yìí ọmọ Tìjàníyà Ṣakí kan báyìí ọ sọ bẹ́ẹ̀ plain níta gbangba ó ní tí èèyàn bá sọ pé ya Allah àti ya Sheikh Ibrahim ó ní túmọ̀ kan náà ni ṣé túmọ̀ kan náà ni lọ́dọ̀ tí yín náà ló fi jẹ́ tẹ́ bá fẹ́ yanjú ọ̀rọ̀ yìí ẹ gbọ́dọ̀ yanjú rẹ̀ bil insafi wal adl wal ilmi wal amana al amanatu al ilmiya tẹ́ ẹ bá ti lè rí yanjú báwọn wọ́n lẹ́mọ̀ sọ ẹ fẹ́ dìfẹ́ndì Sheikh Kabara Sheikh Kabara wà ní ẹjọ́ gbà yín lẹ̀ wọ́n jẹ́ ọlọ́lá kìyàmà ṣèbá nábì tẹ́ sọ pé ń pè pé yọ́ gbà yín lẹ́hùn ṣèbí ló ẹ kẹ́ ẹ ṣe kí ni o kẹ́ ẹ dúró lórí ojú ọ̀nà tá nábì ṣe kí ni tó là kalẹ̀ sáwẹ́lẹ́ ń jẹ́ àbí mẹ́ńtẹ́ ń pópọ̀ ẹni yẹn ni àfáà yẹn slender báyìí ìrìn tí ẹ̀rántí ó kọ rẹ̀ mo fẹ́ roko Arógundádé ọ̀dọ̀ ìpa Arógundádé ni wọ́n ń pè àfáà yẹn ó fẹ́lẹ́ báyìí àtàwọn orú wọn bẹ́ẹ̀ náà ó dìdí sọ́ńtà báyìí ni pé ya Allah àti ya Sheikh Ibrahim bimana wahid pé bẹ́ẹ̀ ṣe lè pe ya Allah tọ́lọ́ da yín lónà lẹ́ lè pe ya Sheikh Ibrahim náà orí ibi tẹ́ ẹ rún àwọn ọmọ ọlọ́mọ sí náà nù ní táwọn náà ń pè náà nù iná ló gbé yín dé ya Rasulallah gbogbo yín náà lẹ́jọ́ ń pè é Jìlání àti ìfọ̀ aláìyá ya mọ̀lá rútìbà aláìyá wọ́n bẹ́ ń bàdàn bí náà tí wọ́n máa ka kíní kan ìláhí bìmúyì díìnì kíní kan gbogbo àwọn orin náà làwọn náà láhá sórí ńgbà táwọn náà tá a rò pa lè tẹ̀lé torí pé àwọn kọ̀díríyà lèmi tún máa gbóòórùn mímọ̀ lára àwọn ńgbà tẹ́mi fún àǹkẹ́rò ló jẹun òpé àwọn ilé ìtìyẹ̀ tún máa mójútó mímọ̀ wọn a máa kẹ́kọ̀ọ́ dé ibi tó lápẹẹrẹ wọn dàbí àwọn Tìjàní àti ipá àwọn kan lè ya olódo kalẹ̀ ń tíà àwájẹ́ ń parí ọ̀rọ̀ mi délẹ̀ yahtamilu annahu fi dunya ó tún lè gbé túmọ̀ pé ayé ni wọ́n ń bùkátà sí lọ́dọ̀ ànábì pé ìwọ òjíṣẹ́ Ọlọ́run o fọwọ́ mi sókè khudi bi yadi gbá mi lọ́wọ́ mú òkè tánàbì bá gbá yín lọ́wọ́ mú tán ibo ló fẹ́ mú yín lọ ẹ̀yin náà bèèrè lọ́wọ́ ara yín tẹ́ẹ̀bà ní máa tanra yín ṣèbókè náà ni wọ́n fà yín sí wọ́n ní fayakunu shirka tó bá ti lè jẹ́ pé báwọn ni o ẹ̀bọ lẹ́ ń ṣe wò li'annahu du'a'u ghayrillah torí pé ntẹ́ ń ṣe yẹn ń pe ẹlòmíì tí èso Ọlọ́run ni ẹni tí èso Ọlọ́run lẹ́ ń ṣe kí ni o ilẹ̀ ń pè kama annahu lahu subhanahu yatawakkalu alayhi tó ń jẹ́ pé ànábì gẹ́gẹ́ fún ara rẹ̀ Ọlọ́run ló gbára lé náà àwọn ànábì tó ti ṣáájú ànábì sáà ń bẹ nígbà ànábì fẹ́ ṣàdúró níwọ̀ Ọlọ́run salli ala Muhammadin kama sallaita kò sọ pé bijahi nabiyina Ibrahim kò sọ bẹ́ẹ̀ kama sallaita ló sọ Ọlọ́run o ṣe kẹ́sí gẹ̀fà ànábì o gẹ́gẹ́ bó ṣe ṣe fún ànábì Ibrahim tawassul kọ́ ló ṣe ń bẹ̀ tí kí ọba yé yín kama sallaita ló lò kó o sì tún ṣàlékún ìyọ́nú rẹ fáwọn ará alẹ́ ànábì kama barakta ala ali Ibrahim nítorí àsìkò jama ànábì gẹ́gẹ́ yasta'inu bihi wahda ọba adẹ́dà nìkan ló ṣe kíni ní wọ́n ràn wọ́n lọ́sọ́dọ̀ rẹ̀ law kana mu'minan so wa yahtamilu annahu yaqsudu ash-shafa'ata yawm al-qiyamah inú àwọn ihtimalu tó gbé wá òun náà ni pé ká sọ pé ńgbà tí wọ́n ń kọrin o ìsìpẹ́ tàlìkíámọ̀ náà ni wọ́n gbà lérò wà fìnà al-mururi ala as-sirat àti pé ńgbà táwọn bá rìn lọ lórí afárá sírátì o kánàbí ò lè bá àṣepẹ àwọn àbẹ́ẹ̀kọ́ ni ó ní wa anna al-maqsuda bi qawlihi khudh bi yadi in tí bàbá gbà lérò pẹ̀lú khudh bi yadi ay yad'u lahu likay la yazal ala as-sirat kan bá yẹ jábọ́ ní orí òkè sírátì wọ́n ní wa ala ayyi al-ahwal
gbogbo ntẹ́ bá ti rí ẹtú sí ń bẹ̀ fàlìwájìbù alal muslim ìtọ́jọ́ náà yàn fún gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí ẹ dákun àsìkò orun tó òun náà ní kí ni o tajannubul alfadh al-muhtamila ibi tẹ́bi fẹ́ dúró sínú alìwájìbù alal muslim èyí tọ́jọ́ náà yàn fún gbogbo ẹni táwọn máa pè ní mùsùlùmí tajannubul alfadh al-muhtamila àwọn gbólóhùn táwọn máa sọ pé ẹni tá a bá tún tu báyìí tí ó da mùsùlùmí sínú dààmú ẹ jẹ́ mùsùlùmí ó jìnà sí fadlan an allati zahiruha al-batil wal yata'allaq qalbuhu billah kẹ́sì jẹ́ mùsùlùmí ó ṣe kíni kó so ẹ̀mí rẹ̀ papọ̀ mọ́ Ọlọ́hun fa huwa alladhi yamliku ash-shafa'ata Ọlọ́hun bá àlékè ọlá gangan ló wulẹ̀ ní ìṣìpẹ̀ ọba wùyọ́ ọgbà wà wùkọ́ ní ìgbà òun náà lọ́fà nẹ́bì garanti pé wọ́n gbà pẹ̀ lọ́dọ̀ rẹ̀ Ọlọ́hun ní àyà Kùránì qul lillahi ash-shafa'atu jami'a gbogbo tí wọ́n ń pè nídìí rẹ̀ bẹ̀yányá Ọlọ́hun bá àlékè ọlá náà ló ní gbogbo ẹ̀ lahu mulku samawati wal ard thumma ilayhi turja'un ẹ bá yìí suratu Zumar àyà 44 kálukọ́ lọ yẹ̀wò wala yashfa ahadun fi ahadin illa bi idnihi subhanahu wa ta'ala tẹ́nìkan kò sí ní sí pé nìkankan àfi pẹ̀lú yọ̀ǹda ọba adẹ́dà níparí ọ̀rọ̀ mi la taqul aina sa'abda inú tí wọ́n fi máa ń tàn wá ní pé nígbà tá a mọ ibi tá a yà sí mọ́ awọ́lọ̀ ń dọ́dọ̀ àwọn onísúfin ni má wọ́lọ̀ kankan kí la taqul aina sa'abda má béèrè pé bó ló ti fẹ́ bẹ̀rẹ̀ shara Allahu li bidaya Ọlọ́run bá lékè ọlá ti ṣe kíni ó ti fi ibi tá a ti bẹ̀rẹ̀ ó ti fi lélẹ̀ ẹ̀tẹ̀lá sí Ọlọ́run ẹ̀tẹ̀lé tòjíṣẹ́ rẹ̀ má wulẹ̀ wà kankan kí la taqul aina tariki má wádìí pé ọ̀nà wo ni wàá gbà ta'atullahi alhidaya ojú ọ̀nà tó ti soríire òun náà ní kó tẹ̀lé àṣẹ ọba adẹ́dà la taqul aina na'imi má bá wọn dásà ìgbádùn wà láfẹ́ rí ń bẹ̀ jannatullahi likifaya àlìjánà ti dúró fún gbogbo ẹni tá ní kul a'unabbi'ukum bi khairin min dhalikum kul a'unabbi'ukum bi khairin min dhalikum للذين اتقوا الذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار قالوا باين قد نصوت آل عمران gbà tí ń sọ̀rọ̀ زين للناس حب الشهوات ní ìsàlẹ̀ rẹ̀ àyà tó tẹ̀lé Ọlọ́run ní wà nábì máa kúl wà nábì sọ fún wa a'unabbi'ukum bi khairin min dhalikum ṣé kí n fún yín nírò in tó tún lóore ju gbogbo táwọn èèyàn ń pè yín sílẹ̀ Yorùbá tẹ́ bá fa ilé ẹ fi yìn ló lọ tó bá sa ilé ó sì gbogbo tẹ́ wá débẹ̀ náà nù kí ẹ sọ Ọlọ́run ló fẹ́ yé yín à ń gbọ́rọ̀ tasọ́wúfò lọ́sàn-án o a farabalẹ̀ gbọ́ fídíò tasọ́wúfò ní tó bá yẹ ká sọ̀rọ̀ lé lórí ń bẹ á sọ so àwùjọ tá a wọ̀ ẹ́sà àwùjọ ní tí n bá ti sọ náà ní gbogbo ń gbọ́dọ̀ tẹ̀lé ó ti bọ́ kullun radun wa mardud illa sahiba hadha al-qabr wa hadha wa salli allahumma wa sallim ala abdika wa rasulika Muhammad ibn Abdillah wa ala alihi wa sahbihi wa sallim assalamu alaikum wa rahmatullahi wa barakatuh subhanaka allahumma wa bihamdik